kábíyèsí Olódùmarè, kábíyèsí Ifá, adúpẹ́ lọ́wọ́ olùfẹ́ ló ta Ọlọ́run káàkiri gbogbo àgbáyé pátá nípò jẹ́ fún ìwọ nìfọ́ èyí tẹ́ fà ń gbọ́ wò nídìí. Mo ń wo fọ́nrán kan lórí TikTok níbi tí ìyá Esabod tí wọ́n ti ń bá àwọn kan parí ìjà lẹ́yìn wá rò pé kí náà parí nígbà tí màá gbọ́ sí ọ̀rọ̀ náà mo rò pé Olódùmarè ò ṣàánú wa, ìlú yìí ti bàjẹ́, gbogbo ẹ̀sìn àjòjì, àṣà àjòjì tá a fẹ́ kọ́ ó ti bàlú yìí jẹ́, kò sí ojú tì mọ́. Àwọn ọmọ obìnrin làwa táyé òde òní àti dìdàkudà. Ẹ jẹ́ ṣàlàyé díẹ̀ ní ọ̀rọ̀ náà kẹ́lẹ́ bá wọn pé ọ̀rọ̀ òun kì í sọ̀rọ̀ tó yẹ kí wọ́n mọ, kì í ṣẹjọ́ tó yẹ kí wọ́n mọ rò sí àwùjọ débi pé àwọn àgbàlagbà kan tí àwọn bá wọn dá kí lẹ fẹ́ dá. Báyìí lọ́rọ̀ náà ti lọ. Wọ́n ń pe ọmọkùnrin kan ní Láǹdẹ̀ lórí TikTok. Ọmọkùnrin náà ó níyàwó kan, wọ́n ń pe ìyàwó òun ní Dara. Dara ní ọ̀rẹ́ kan, wọ́n ń pe ọ̀rẹ́ rẹ̀ ní Mary Gold. Jẹ́jẹ́ Láǹdẹ̀ wà nílé, Láǹdẹ̀ ò mọ tí ń lọ, kò mọ tí ń ṣẹlẹ̀. Ìyàwó rẹ̀ Dara, ọ̀rẹ́ rẹ̀ Mary Gold, ó wá mú lọ sí ọ̀dọ̀ Papati. Mo ń gé ọ̀rọ̀ kúrú ni o, torí Papati náà, ẹ tán pé Papati náà jẹ́ òṣèré orí ìtàgé tí ó gbayé mọ̀. Nígbà tí Mary Gold tó mú Dara ìyàwó ọmọkùnrin adẹ́rìn-pòṣónú tó wà ní TikTok tó pè Láǹdẹ̀ yìí, tí Mary Gold ìyàwó ẹ̀, tí Mary Gold ọ̀rẹ́ ìyàwó tó mú Dara ìyàwó lọ sí ọ̀dọ̀ Papati, wọ́n á ní wọ́n ṣe géèmù kan. Wọ́n ní wọ́n pè ní truth or dare àbí kí náà ń pè, wọ́n náà pè géèmù yẹn ní truth or dare. Ẹ máa gbọ́ o. Ìyàwó arákùnrin tá à ń pè Láǹdẹ̀ àtọ̀rẹ́ rẹ̀ mú àwò Papati náà ẹni tán lọ bá ń lé ọwọ́ àwò, wọ́n wá yí géèmù, wọ́n yíke tí kí bá ti bọ́ sórí eléyìí sọ pé yá mo fẹ́ ọbọ̀ pátá tí ó tẹ̀ wọ́n ní ọ̀tẹ̀ ọkọ̀ yíke, wọ́n kọ́ yíke láyìí mutí, bí ke bá yí sọ̀rọ̀ kan ìkọ́jọ́ pé yá mutí, wọ́n sáà nígbà wọn yíke tán mutí yó, wọ́n bá tún yíke lọ, ìgbà wọn bá tún yíke ike tó ní kíkọ ọbọ̀ pátá, ike ní kò bọ́ kọ́ mú, ike ní kò wọ́n á wo ọ̀rọ̀ yìí bí ìyá Esabod bá ṣe ń bá wọn parí ọ̀rọ̀ mọ́ rò pé níbo láyé bàjẹ́ dé. Àwọn ọ̀rọ̀ tí ẹ̀kú tẹ̀yọ́ bọ́ sí ti ayẹ́fẹ́ débi pé àwọn àgbẹ̀ sáwùjọ wà mọ̀ parí. Àwọn ọmọbìnrin náà wá ń sọ̀rọ̀ lórí TikTok bí ìgbà tí èèyàn bá ń wá àwíjàre. Kì í ṣe bí àwọn ọmọbìnrin, kì í sì ṣe bí àwọn tí wọ́n ń dájọ́, bí èsẹ̀ bí torí tí mo wá gbẹ́jọ́ ńlá tó kéde lẹ̀, ibi tẹ́jọ́ wa padà wò sí ni pé wọ́n ní kí Papati nígbà kéèké bí sórí Papati, wọ́n ní Papati kó mú kó bá ìyàwó ọkùnrin tán pè ní Láǹdẹ̀, wọ́n ní ó bá sùn. Papati náà bá yọ kó bóde, ìbá ń gba mọ́ndì níyàwó tí èsì ìyàwó tiẹ̀, ọ̀rẹ́ náà wà ń bẹ̀. Èyí ọ̀rẹ́ tó mú ìyàwó lọ sílé Papati, wọ́n léyìn náà sọ́ọ̀kì oko Papati. Ó kò wá gbọ́rọ̀. Èyí ọkọ wá ń bínú, èyí ọkọ tó wà létí òmò kankan tán pè Láǹdẹ̀ wá ń bínú sí Papati. Ohun tó kàn dùn mí jù nínú ọ̀rọ̀ ni pé àwọn nǹkan kan wà táyé pé láyé àtijọ́ ó máa ń ti èèyàn lójú. Ẹ̀sìn àjòjì tá àgbáyé ó ti dàgbò nǹkan rú wọn lójú débi pé kò sí tìjú mọ́. Kí obìnrin kó hùwà àbàjẹ́, kí wọ́n sì tún bú wá sí orí atẹ́gùn pé àwọn hùwà àbàjẹ́. Mo máa ń rò pé kí ni ìyá Esabod bá wọn dá gan, torí ọ̀rọ̀ tó ti ẹ̀ bára wọn dá ò yé mi, èyàn máa ń béèrè. Torí èyàn máa ń béèrè pé mọ̀mọ́ kí lẹ̀ ń bá wọn kí ní ìdá, irú ẹjọ́ wo lẹ fẹ́ dá fún Láǹdẹ̀ tí ìyàwó rẹ̀ tọ́rẹ́ rẹ̀ mú tó gbéra lọ sílé ọkùnrin mi, tọkùnrin mi
èyí ọ̀rẹ́ wa ń sọ́ọ̀kì oko èyí ìyàwó làǹdẹ̀ èyí wọ́n ń gbọ́ kó máa ń dì irú ẹjọ́ wo lẹ́yìn kẹfẹ́ dá sí yẹn sọ pé mo wá ṣe ń gbọ́rọ̀ ní orí mídíà ọ̀rọ̀ wá rú mi ní pé níjó ni ayé bàjẹ́ débi àti làǹdẹ̀ ó ṣe ìlàǹdẹ̀ ẹni tí ẹ kó tẹ̀ mọ́ kó fọ́tíbò ló ń tiẹ̀ ṣẹ́rí ọba tí ẹni tí ẹ mọ́ gbà sọmọ́rí ni ṣẹ́rí àwọn ọmọbìnrin méjèèjì ó yẹ kó dájọ́ kú fáwọn ni torí wọn ò lójú tì ṣẹ́rí àwọn tí wọ́n bá wọn dá náà àdàgbàjẹ́rẹ́ àfúlà wọn náà kì í sọ̀rọ̀ tí ó yẹ kágbàlagbà torí rẹ̀ pé kó mọ̀ bá wọn dá kì í sọ̀rọ̀ tó yẹ kágbàlagbà wọn dá sí. ẹ̀jìn kọ́kọ́ bẹ̀rẹ̀ látòrí làǹdẹ̀ ìwọ ọkùnrin tó jókòó lé òkùnrin ìyàwó rẹ̀ ń ṣẹ́ òní ọlọ́bìnrin kan wá gbọ́ pé ọ̀rẹ́ rẹ̀ kan mú ìyàwó rẹ̀ jáde níbi ọ̀rẹ́ rẹ̀ ṣe ń sọ́ọ̀kì náà ń gbó kó mọ́ ìyàwó rẹ̀ ń dì ó wá ń bínú sí papati irú ìbínú dídí wò ni ṣé o mọ̀ pé mi ò sí ìyàwó olóṣù ni ṣé o mọ̀ pé olóṣù ọ̀rọ̀ mi ò yẹ kó ṣé o mọ̀ pé èmi wà jẹ́rù èmi wà jọ́kùnrin ń gbà gbọ́ pé wọ́n mú ìyàwó mi lọ́bì kan ọ̀rẹ́ rẹ̀ wá ń sọ́ọ̀kì ìyàwó mi wọ́n ń gbó kó mọ́ ń dì ìwà gbúrú ọ̀rọ̀ wá sí orí atẹ́gùn pé ìwà àmọ́ bọ́kùnrin tí ó gbókùn ìyàwó mi dì ìwà àmọ́ bàjá ìjákùn fẹ́ bàjá mọ́ ìyàwó wọn pè mí àbólóso mo yẹ pé láǹdẹ̀ gan yẹ kó mọ kú fọ́tíbò ni irú ọ̀rọ̀ yìí ní dá sí láíláí ike ìyẹn tí mo pè níyàwó mi wá tọrọ ẹ lọ ọ̀rẹ́ rẹ̀ wọ́n á ń ṣe irú sórí àwọn èèyàn tiẹ̀ ti dàrú géèmù kan tírítì nítorí jòlè ìbàdí ayé jẹ́ débi tẹ̀ bàjẹ́ dé géèmù kan tírítì díẹ̀ ìwà ayé sórí ìkín ó jẹ́ sórí ìkan ní yabọ́ pátá ó yẹ sórí ìkan mo gbọ́dọ̀ tí bàbá tí náà sọ mo yẹ pé wọ́n wọ́ọ̀sùn mẹ́yìn lórí tiẹ̀ ni táyé pé mi ni bàbá tí ní ìwù rẹ̀ sọ fún ayẹwáyé ni pé olóṣó méjì mo gbé wálé o torí akẹ́ bàbá tí ń sọ fún wáyé ni pé ní tí ń sọ fún wáyé ni pé mo lọ ọjà mo sì lọ gbólóṣó ìkan ń sọ́ọ̀kì ìkan mò ń gbá kó máa ń dì ṣùgbọ́n olóò tún wà wí jáde wá nìyẹn òun mutí òun ṣe kíní kẹ̀kẹ́ nǹkan bóun mutí ń kọ́ wọ́n ní kan sọ́ọ̀kì ògbókò kan mú kan dì pàtí ni wọ́n sọ pé géèmù ní kíní yẹn náà géèmù ní truth or dare ó ní mi rí sex ẹ̀ náà mo kàn sí 1 minute ọmọ èyí ọmọbìnrin tẹ èyí dára tí ọkọ fẹ́ máa ṣẹ́ pé irọ́ àwọn òsín kankan wọ́n ní dára àmọ́ pààrọ̀ bàbá ti jẹ́wọ́ pé ipò ń ṣe fún 1 minute ọ̀rọ̀ yẹn gan bóyá díẹ̀ jó tó bóyá díẹ̀ jẹ́rọ́ tàyíká pé kò ṣẹlẹ̀ wọ́n gbé wá sí mídíà láti wá fi òkè kíni tòun táyé pé kò ṣẹlẹ̀ gbogbo yín pátá ẹ kàn dá àwùjọ rú ni gbogbo àti ẹni tó ṣẹlẹ̀ o àti ẹni tó dá sí kó bá wọn parí ẹ o gbogbo yẹn tán sọ lóko pa nìyẹn ẹni tán lẹ̀ lóko torí pé ẹni dúró tì yan Yorùbá torí pé èdè Yorùbá lẹ fi ń ṣe ètò ohun tí gbogbo ayé sì ń gbọ́ gbogbo yẹn rí pé ọmọ Yorùbá nìyẹn èdè Yorùbá lẹ fi ń sọ ètò ohun gbogbo ayé sì ń gbọ́ àti ìyá tó dá sí gan sẹ́ tẹ́ wọn parí ẹ̀ gbogbo yẹn tán lẹ̀ lóko pa nìyẹn ẹ ò bẹ́ sí ń bàná Yorùbá lójú jẹ́ ọmọ Yorùbá wá lóun fẹ́ ìyàwó rẹ̀ wá gbéra láti ilé ọ̀rẹ́ rẹ̀ wá mú lọ solóso ń ta àbí olóso wọn náà ṣe nígbà ọ̀dọ̀ gbé kinní sẹ́nu bàbá tí wọ́n sọ pé òun ò tójú 1 minute lọ in fact géèmù lẹ́sẹ̀ bàbá tí ó bọ́nú yàrá ó mú kọ́ńdọ́ọ̀mù ó ti borí kinní géèmù ni èyí ń ládìí géèmù ni ọ̀rẹ́ kejì náà gbé kinní sẹ́nu irú géèmù ìyàwó aláwọ̀ ètò ọdún mi níjẹ̀ká láwọn ọmọ obìnrin yẹn sì tún sọ̀rọ̀ ní mídíà wọ́n tún wá TikTok truth or dare láti ẹ̀kàn tójú tàwọn òbí tó bí yín ẹran kankan ló sì bí ẹ̀yìn náà ẹ̀mọ obìnrin yẹn tójú tàwọn tó bí yín mo kọ́ àwọn tó bí yín mo kábàámọ̀ páwọn ṣe ọmọ bí tí àwọn ìpínlẹ̀ kan náà ṣẹlẹ̀ níjọ́sí nípa wọn ní Zazu àtọmọ kan náà wọ́n pè ní nkùnrin dámì àbí kankan gbogbo àwọn kan máa ṣe mídíà pé àwọn òkè ń dá sí tí wàá yóò fẹ́ ká dá sí máa rò pé irú ọ̀rọ̀ igan ibo la fẹ́ gbà wọlé gan kí lèyàn tí ẹ fẹ́ dá sí ń bẹ̀ kí lè pé ẹ̀kan dójú ti na Yorùbá ẹ̀ńdójú ti àwọn ọmọkọ Yorùbá ẹ wulẹ̀ mọ̀ ṣe ìbò lẹ́nu ká mọ̀ pé ìrìn èbó ni ẹ̀yìn sì na Yorùbá kí lè pé ìyàwó ilé ìyá ọkọ náà wá sí mídíà bàbá tí ì ṣe òun kí bàbá tí ì ṣe ó mọ̀ pé ìyàwó òun ni ó sì bá sùn mọ̀ wúwo èrè ìyàwó tiẹ̀ lè yún àbólóso
bàbá tí yàtọ̀ sí ọ̀rọ̀ bàbá tí yàtọ̀ sí ẹni tó ọ̀dà fòlóṣó méjì tí kan sọ́ọ̀kì tí kan ń ṣe kíní ọgbẹ́ nígbà tí bá ọ̀dà fòlóṣó méjì ni ìkan wá sọ pé ìyàwó ilé ẹnìkan ni tí àyíká ayé bàjẹ́ ìyàwó ilé ó wá tẹ̀lé ọ̀rẹ́ lọ́lé ọkùnrin míì ẹ wá lẹ̀ mọtí ẹ ń ṣe géèmù ẹ wá ń yòókó síra yín wọn kàn wá sórí mídíà wá parọ́ fáwọn ṣẹ́rí àwọn àtìyẹ́ sábùdùgbò àwọn tó ń da àwọn pípù wá sórí mídíà wá parọ́ fún yín gbogbo tó ń sọ pé géèmù yẹn irọ́ ni wọ́n ń pa tí bí a ti máa ń rojọ́ bí a máa ń rò pé orí igun yẹn ló kú pé géèmù tútọ̀ díẹ̀ gan lẹ́ ń ṣe irọ́ lẹ́ ń pa pàpàtì ọ̀dà fòdóṣó méjì ìkan ń gbé sẹ́nu ìkan ń yọ̀dí fún kan ìkan ń gbé sẹ́nu ni ó sì ti sanwó wọn fún wọn gbogbo ẹni tí ẹ̀yin àgbà tẹ́wọ́ àbáyà àgbàlagbà dáadáa tí a bá wọn dá sí yìí mi ò mọ̀ kúrò yìí rò pé àgbàlagbà tó bá jẹ́ Yorùbá mi rò kúrò ọ̀rọ̀ tó yẹn mọ́ dá sí ni kí lẹ̀ fẹ́ dá sí fún ṣé ẹnì kí Làǹdẹ̀ kó gba Olóṣó lé padà ni àbẹ́ sọ pé kí Papati kó so Olóṣó díyàwó torí àwọn ọmọ yẹn ti mọ̀ pé Olóṣó ńlá ni wọ́n Olóṣó kóbìnrin ó wùwà ìwà àdọ̀tí báwọn kó ìsìwá sórí mídíà kó ní mọ sọ àwíjàre wọlé tẹfẹ ní ẹ̀yin ọmọ òfù tẹ ń dojú ti Yorùbá yìí ẹ dojú ti Yorùbá tó ń dojú ti àwọn tó bí yín lọ́mọ lẹ́yìn pé ọ̀pọ̀lọpọ̀ mi kì í fà sí TikTok tó rọ àwọn ọ̀rọ̀ tó mọ gbé wá bẹ́ẹ̀ kò kọjá bí eré àtàwàdà ojú ọmọ tìyàn àti dásáwọ ọ̀rọ̀ mi gan nígbà mi ní TikTok yẹn ìkan pè kan wá ó wá pè wá ìgbà tí wọn á débẹ̀ wọn á ṣe tútọ̀ díẹ̀ Olóṣó lẹ́yìn méjèèjì àti dára o àti mẹrigóòdì o Papati ìgbẹ̀yìn Olóṣó ni ẹ sì gbowó sẹ́kẹ́ tó kù láti ilé àbí ń sì wo ló fẹ́ wà láàrin ẹ̀yìn àtẹ̀yìn tó fi di pé ẹ wà mọ̀ sí géèmù olórí burúkú nígbà fẹ́ ìran Yorùbá ti bàjẹ́ wọ́n kàn bá yé ọ̀hún jẹ́ Olódùmarè ó gbà wá o gbogbo tó lè jọ wá kò nú àwọn àṣà òfò yìí náà ni pé ká padà sí pìlẹ̀ ká padà sí ṣẹ̀ṣe ní lábẹ́ ìṣẹ̀ṣe gan ó ní bá a ti fi ọmọ ó ní bá a ti tọrọ ọmọ ìyàwó tí èèyàn bá fi jó fẹ́ ìná ní owó gbẹ̀yìn ọmọ tó fẹ́ gẹ bolẹ ti pàdé ara yín ṣe bá gbójó ni ìyàtọ̀ wá fi jó fẹ́ ìná ní ó padà wo gba àwọn ọmọ tẹ́ ń pàdé lágbójó èyí wà gbé wálé ẹ lọ fi hàn bàbá ẹ lọ fi hàn ìyá kò sí nǹkan kan nítorí kó mọ̀ dùn wá ni pé Yorùbá a ti kúrò nípìlẹ̀ tí a kàn ti ríra ní ìsìn báyìí èyí sọ̀gbẹ́ni báwo ni o tiẹ̀ fẹ́ mọ ibi tọ́mọ ẹ ti jáde o fẹ́ mọ ìyá o fẹ́ mọ bàbá ẹ ti fẹ́ fẹ́ra yín náà nìyẹn o fẹ́ mọrú èèyàn tí ìyá rẹ gan jẹ́ torí irú èèyàn tí ìyá jẹ́ ẹ bá lára ọmọ ẹ ti fẹ́ fẹ́ra yín náà nìyẹn kẹ́kẹ́ mọ́ gbogbo àṣà kásà àṣà èbó ká máa play géèmù òfò géèmù wèrè ìmọ̀jọ́ tó délẹ̀ Yorùbá nígbà bá ti wá bu yín lọ́wọ́ tán ẹ tún wá ní tìjú débi pé ẹ tún wá gbéra fún gbogbo ayé rí ẹ ní tìjú ẹ gbọ́n ẹ ní làákàyè Ọlọ́run yọ wá ṣùgbọ́n tèmi kẹfẹ jí ká mú bẹ́ẹ̀ ni pé kí ni ti ń dàrú lọ kí ló sì fà á ẹ̀yin àáfàá wèrè yìí àtẹ̀yin oníẹ̀sìn àjòjì ẹ̀yin lẹ ń dalẹ̀ irú kò sí bẹ̀rù mọ́ kò sí tó mọ́ ìgbà wo náà làwa ní padà pilẹ̀ báyìí gbogbo nǹkan tí Yorùbá bá ti gbà táwa bá ti tọ́jú bọ̀ báyìí á sá gbà lágbà òdì ní ètò ẹ̀ ń ṣe yìí gan sáwọn láwọn western world gan sáwọn gan ṣe balabala báyìí ni balabala tẹ̀ ń ṣe sáwọn western world gan ṣe ẹni tó ti ní western world gan ẹni tó ti married tó jẹ́ married kó tó lè ṣèrànù yóò kọ́ lọ divorce yes yóò lè pàṣẹ ìyàwó náà ti láwọn èèyàn ní lójúlé gbòòrò ní western world níbi tó yù ti là ẹni tó ti married tó bá fẹ́ ṣèrànù yóò kọ́ lọ divorce àwọn white yẹn gan wọ́n gbàgbọ́ ní ara wọn ju kó tó lè shit on you ó fẹ́ lọ kọ́kọ́ sọ fún wọn aláwọ̀ pé yìí ṣe mọ́
ṣùgbọ́n yín àṣà yín ẹ̀ rí ṣe ẹ̀wọ̀n ọmọbìnrin wọn kàn sí bí wèrè ni àṣà tí yín ẹ̀ rí ṣe àṣà lára tẹ fẹ́ sí ẹ̀ mọ́ ẹ̀ kàn sí gbalagbala Ọlọ́run yọ wá o Ọlọ́run yọ wá Ọlọ́run kọ́ wa mọ̀ ṣe ká padà kúlẹ̀ ká padà sí ìdí ẹbọ tààrà ìdí ìṣẹ̀ṣe ni èèyàn ti rí ìyàwó ń yàwó ló ti mọ irú ọ̀rọ̀ tó ti ẹ̀lẹ́ bá sọ gan ìdí ìṣẹ̀ṣe ló ti pé bí ìyàwó lágbájá bá dìde bí báyìí kò pọn dandan kí mi lọ jókòó bẹ́ẹ̀ ìdí ìṣẹ̀ṣe láti rí ibùdó kó gbogbo àṣà yìí sí táwọn ọmọ wa káwọn ọmọbìnrin wa wọn kàn ti wá dìdàkudà kiri ìyàwó lè wá bórí búùkì Ọlọ́run tẹkẹ sí lọsibí Ọlọ́run sọ wa Ọlọ́run fọnà wọn ojú òní tiwa akígbọn yẹn ló fẹ́ ta Ọlọ́run káàkiri àgbẹlẹ pa ojú tẹsí gbogbo èyí tẹsí gbogbo nídìí ojú tẹsí gbogbo ò ní fọ láṣẹ lọ́wọ́ Olódùmarè láṣẹ lọ́wọ́ fa wọn sì làbọdọ làbọyẹ bọ iṣẹ́. Kábíyèsí Olódùmarè kábíyèsí fa ìlú Ìjẹ̀bú láwà níléeṣẹ́ Remix tí wọ́n ní pé òògùn ìbílẹ̀ wọ́n ní gbọ́dọ̀ sáà ní tẹ̀kọ́ tọ́jú sọ́ọ́ di tèèbó wọ́n ló kóró wọn ní gbogbo ẹ̀ ṣùgbọ́n tó ṣe àdájọ́ pé ìwọ̀n bá òògùn làwà ní lórí atẹ́gùn asọ́kùpọ̀ tó tún wọjú ẹ̀yìn ìyá wa ẹ dákun àwọn òògùn wọlé ní tí ẹni sọ fún gbogbo àwọn èèyàn tẹ̀sí gbogbo àwọn tí ó ń wọlé. Ẹ ṣé àdúpẹ́ ẹ káàárọ̀ ẹ káàsán gbogbo tẹ́ bá ti ń gbọ́ wa o orúkọ tèmi ni Ọmọ́wùmí láti iléeṣẹ́ Remix Reshape Herbs níléeṣẹ́ wa dẹ̀rẹ́ oògùn oríṣiríṣi òun là ń ṣe oògùn tó ń ṣara lóore oògùn tó ń ṣiṣẹ́ fún tó ń ṣiṣẹ́ fún ẹni tó bá ní ìfúnpá gíga which is called BP tó ń ṣiṣẹ́ fún arthritis ẹni tó bá ní àwọ̀pá ara àrọ́pá ẹsẹ̀ bí ẹni tára ń dùn egungun ara ń dùn tó ń ṣiṣẹ́ fún diabetes èyí tá à ń pè ní ìtọ̀ ṣúgà so oògùn wa lọ lọ́lọ́pọ̀ ìjọ̀kan òkè eléyìí tó ń ṣiṣẹ́ fún ìtọ̀ ṣúgà tí a gbé jáde láti iléeṣẹ́ Remix Reshape Herbs à ń porúkọ ẹ̀ ní ren diabetes ní powder ní capsule. so eléyìí mo lọ tún polówó àtẹ́pẹ́ ní awogbarun mo ti lè náà rí bàbá wa kò ní ti awogbarun yìí. èmi ni Ayọ̀délé Yusuf láti iléeṣẹ́ Remix awogbarun bá ṣe pé awogbarun ó ṣiṣẹ́ fún gbogbo nǹkan tó ti sápamọ́ sí àgọ́ ara wa ló bá parí. ẹ ṣe àdúgbò ẹ mo ní gbogbo tẹ̀sí ká sọ látàárọ̀ mo ti ẹ̀ bẹ́ mi èyí tó bẹ́ mi ni ètò ẹ̀kọ́ tí bá ti mú mi wọlé tí lè fi. ṣé ti bẹ̀rẹ̀ yẹn lẹ́ sọ ìyẹn wà nílẹ̀ tó bá rí pé òun lélẹ̀ man booster pro òun là ń pè in form of kit ló bá wa ó wà lólómi ó dẹ̀ wà lóní tiẹ̀ wò lómi oríṣiríṣi ló wà. ló wà lólómi tó wà lórí ẹ̀. No kì í ṣe gbogbo ẹ̀ tó bá ta bá ti pè ní kit a máa ṣe lólómi a dẹ̀ máa ṣe ní oníyọ̀fun a dẹ̀ máa ṣe ní oní capsule àwọn kan wà tẹ́ pé capsule nìkan ni tí ò ń ṣe olómi yẹn náà bí àwọn bíi BP àwọn bíi diabetes lọ́wọ́ eléyìí ọmọ iṣẹ́ eléyìí sà tẹ́ ìwọ̀n tẹ́ bá gbé ìyẹ̀wò lásán tẹ́ bá máa mú lásán báyìí àwọn obìnrin yẹn gan ó máa fẹ́ kú ni wọ́n fẹ́ kú lálẹ́ ìyẹ̀wò lẹ́ wá ṣe àjíkẹ́gbẹ́ ìyẹ̀wò ní kẹ́gbẹ́ ìyẹ̀wò. òjò tiẹ̀ tún ní ògùn mi táyé pé ní ẹ̀ máa fẹ́ kú bí ìkankan látara obì àbí ẹ̀ka láti fi kan táyé pé òun náà lè yanjú ẹ̀ òjò wà láàrin ògùn tẹ́kúlẹ̀. òun náà ni ṣe wá dúpẹ́ òun gbogbo lélẹ̀ òun gbogbo ọlọ́pẹ̀ ní EP7 natural antibiotics liquid antibiotics fún àwọn tó ní infection àwọn tó ní kòkòrò ìbájọṣepọ̀ àwọn tó ní gonorrhea tó yẹ pé nígbà tí wọ́n bá tọ̀ báyìí ẹ̀jẹ̀ ni àwọn tó yẹ pé nígbà tí wọ́n bá yúnra tí yọ́ bá ti ní àjọṣepọ̀ wọ́n máa yúnra wọ́n máa yún ìdí wọ́n máa yún gbogbo ibi tí ò jẹ́ kó máa yún so ká bá ti lè fún wọn ní oògùn yìí EP7 natural antibiotics òun gbogbo ló ṣiṣẹ́ fún. oògùn tí mo rí mi yóò lè mílíọ̀nù ó pọ̀ mi ju pé dájúdájú sọ pé kò sóògùn wà bí àrùn kan wà tí àti ìrògùn ẹ̀ lọ ẹ jẹ́ àtúwò mi ìtẹ́lẹ̀ fún wa kò lẹ́sìn fún wa mí. òun lè lè sàn oògùn yìí ní sin BP knockout organic flow òun la pé so oògùn yìí bó ṣe wà báwọn ṣiṣẹ́ fún ẹni tó bá ní ẹ̀jẹ̀ ríru ẹni tó bá ní IBP ẹni tí BP ẹ bá lọ sókè BP ẹ ṣe lọ sókè tó bá máa lo oògùn yìí tó bá fi lè lo oògùn yìí tó jáde láti iléeṣẹ́ Remix Reshape gbogbo ìfúnpá tó ga sókè ó máa wálẹ̀ bẹ́ẹ̀ ni. ìkan mo ní tán ti ya ń gà sí yìí kí n tó ṣe ìyàbí àbí inú obìnrin ìyá wa kó sáà ní kó pọ̀ mi èyí tó ní sẹ́kẹ̀tì ṣe. oògùn yìí bó ṣe wà báyìí òun là ń pè ní fibroid ease oògùn yìí oògùn obìnrin ni ó ṣiṣẹ́ fún ẹni tí ó bá ní ìjú ẹ̀rọ fún àwọn obìnrin mi wà tẹ́pọ́n máa ikú wọ́n máa wú tó máa wò bóyá oyún ló wà ń bẹ̀ tí wọ́n nílẹ̀ pé nǹkan tó wà ń bẹ̀ kì í ṣe oyún so oògùn yìí ó ṣiṣẹ́ fún ìjú obìnrin tó bá ní ìjú nínú ara tó bá ní fibroid bó dẹ̀ ṣe wà báyìí tó má dẹ̀ bẹ̀rẹ̀ sí ní máa lò báyìí ajẹ́bí dán lòun náà. ẹ tún tọ́sẹ̀ ìwé ní. eléyìí kì í ṣe ọṣẹ fún ìwẹ̀ náà ni bó ṣe wà báyìí kì í ṣe bóyá bíi nọ́mà àwọn ọṣẹ rẹ̀ tí a máa ń lò ó ṣiṣẹ́ fún àwọn ọṣẹ bí ẹni tí ó ní egungun ara àwọn ká aromọléegun àwọn nǹkan báyìí bí ẹni tó ní kò ní tì mí dí àtúmọ̀ ní ẹ̀yìn ń dùn mí ẹsẹ̀ ń romí ti má ti tó tẹ̀lé gun tí ò lè gun díẹ̀ tí ò lè gun òkè ó máa ní ara ń dùn òkè so the arthritis relief soap òun là ń pè ó wà in form of kit a ní ní ọṣẹ a ní ní tea a ní ní káfíńdà ní cream kí n tẹ̀ fún gbogbo bí tó bá ń complain pé ó dùn tó bá fi ń wọ báyìí gan ìtura ó máa dé sí ni. ẹgbẹ́ yóò fẹ́ fún mi ilé ìdàbí ìfara ilé ìdàbí ìfẹ́ fún mi ṣé ẹ tó tàbí fún mi náà ni àbí kí n ṣe àwọn eléyìí. ẹ ṣe gan ni sà bó lè ṣe wà báyìí à ń pè ní 2-day pack
Túndé park òun là ń pè bóyá bí arẹ ni tó yẹ pé bóyá olóhùn ń tajà kò rówó kó jọ àbí bẹ́ẹ̀ ni Túndé bí ẹni tí wọ́n dì tó wá fẹ́ já. ṣé pé ẹni ṣàtúnmọ̀ Túndé kábíyèsí ló dùn lé. bẹ́ẹ̀ ni sà bó ṣe wà bẹ́ẹ̀ bí ẹni tí wọ́n dì tó wá fẹ́ já rẹ̀ gbà tó fẹ́ já rẹ̀ gbà pé àríwọ̀ ọ̀rọ̀ níṣẹ́ ló máa lọ síwájú. èmi ní sàlàyé Túndé fún yẹn ní sàlàyé fún mi gbogbo ayé ló máa ṣe ẹni tẹ́pẹ̀ Túndé kò sí bí ìṣúra kó ṣe lè tó bẹ́ẹ̀ ayé ẹni ló ti mọ́lẹ̀ ìkẹyìn ogunlé bàbá mi ogunlé ìyá nìkan ni kí ẹ̀ka tó Túndé lè wà bí. bẹ́ẹ̀ni ẹni tó bá ti ní Túndé yìí lọ́wọ́ gbogbo ẹ̀ ó ti parí gbogbo ẹ̀ ti parí tó bá ṣe ní olómi tó máa fi wẹ̀ òun la ní spray bíi perfume tó máa tẹ̀ sára kan tó jáde kúrò nílé á dẹ̀ ní ọṣẹ náà á ní powder dẹ̀ ní olóyin tẹ́pẹ́ ẹni tó bá láwọn yẹn báyìí gbogbo ibi tó bá dé báyìí bẹ́ẹ̀ ni gbogbo ibi tó bá dé báyìí ọmọ máa ṣùrù bóni ọmọ máa ṣùrù bébè ọmọ máa nífẹ̀ẹ́ sí ni lẹ́yìn tó bá lo nǹkan Túndé yìí tó gbogbo spiritual breakthrough gbogbo nǹkan tí tó bá ti dì sí bójógun ìdílé ìyá ni bójógun ìdílé bá bójógun ìdílé bí bójógun ibi tó ti ń ṣiṣẹ́ náà ni gbogbo ẹ̀ máa já pẹ́tẹpẹ́tẹ ni. iléeṣẹ́ Lennox la wà ní ìlú Ìjẹ̀bú-Òde ìbẹ̀lẹ̀ ti rí tí a ti ń fi ọ̀rọ̀ wá gbogbo àwọn òṣìṣẹ́ lẹ́nu wò látàárọ̀ ní iléeṣẹ́ Lennox la wà bí oríṣiríṣi ọ̀gùn ló pọ̀ òun pọ̀ lọ́bìbà tábàníkà mọ̀ ṣàlàyé ògùn látàrọ̀ sílé òbí sú àní sọ ọ̀rọ̀ yẹn tán torí gbogbo tí wọ́n dùn ní ìsìn lótú lóògùn yẹn tí ń sẹ́bi sí mi ọ̀nà ìmọ̀ tó ní fìlẹ̀ lẹ́yìn ó lóògùn ojú mi fẹ́ẹ́ tójú bá yún lójú ẹ̀ bá ń ṣe pin tó bí ẹ̀ ń wa mi mo kò sọ́ọ̀gùn tí ó sì ń bí kò sí ọ̀gùn tí ó sì ń bí wọ́n ní Túndé wọ́n ní gbogbo ẹ̀ kò wá sí rúurú tẹ́ ẹ fẹ́ iléeṣẹ́ Lennox tó sọ pé ó ń ṣe ọ́ tó dèbí tí èèyàn ní wọ́sẹ̀ adúpẹ́ lọ́wọ́ ìbòdì adúpẹ́ lọ́wọ́ fa adúpẹ́ lọ́wọ́ ẹ̀yìn tàbí owó sẹ́ẹ̀ wà nígbà àwọn kẹsẹ̀ tó lè mọ̀ àwọn àbá wa wọ́n tún lè sọ di lílò wọ́n sọ di tablet wọ́n sọ di olómi wọ́n sọ di káfù wọ́n sọ di sọ́bẹ̀tì wọ́n sọ di lóyún ẹ ṣe àdúpẹ́ iléeṣẹ́ Lennox ní iléeṣẹ́ wo ní bàjẹ́ iṣẹ́ wájú wo ní bàjẹ́.